ifá téèyàn fi bẹ́gbẹ́ pé ewé yìí ni wọ́n ń pè ní Yorùbá ń pè léwé ṣẹ́fúnṣẹ́fún, àwọn míì tún máa ń pè léwé ajé. Ewé yìí ń lo nílò kó pọ̀ dáadáa, wàá wá agbada tó bá tóbi, wàá já ewé yìí tó pọ̀ dáadáa, wàá kó tẹ́lẹ̀ àgbàdá. Tó bá ti kó ewé yìí tẹ́lẹ̀ àgbàdá, wàá wá odidi atare kan, wàá wá ẹyọ ọsìn 3, wàá wá orí ẹṣin. Orí ẹṣin ni mo pè ó, wàá wá odidi orí ẹṣin, wàá gbélé lórí mọ́lẹ̀. So wá rí ewé ṣẹ́fúnṣẹ́fún yìí, wàá tún wá kó bò mọ́lẹ̀. Tó bá ti dáná sóògùn yìí nídìí kó jó, ìwọ lọ kúkú náà. O lè fògì lò ó, o lè fi kọ́stáàdì lò ó, o lè fomi lò ó, kò sí tó lè fi lò ó. Bó bá ṣe wá ń lò ó, ìwọ máa ṣàdúrà láràárọ̀ tó bá ti ń lo iṣẹ́ yìí. Elédùmarè, ìwọ náà màmá jẹ́mi náà orí ṣe tèmi lọ́dún yìí, jẹ́ n rí tèmi ṣe lọ́dún yìí Olúwa, jẹ́ n bá wọn pé, jẹ́ n bẹ́gbẹ́ pé, jẹ́ n bọ́gbà pé, má jẹ́ n najú níbi tí wọ́n ti ń bá wọn náwó. Wọ́n ti fẹ́ ká bọ́ ọ ṣe, pè wá sórí nọ́mbà yìí 090 65 63 6184. Wọ́n wàá gbàgbé ọṣẹ wàyí náà wà ń bẹ̀ o, ìyẹn lọ ṣoṣúlẹ̀ yìí, ṣúlẹ̀ tí ò láyàn láàwúrò ogun, kò kó bá ọ, kò lọ́jọ́ ọ̀la tó burú kankan fún ọ, kò sáburú. Òun ló wà nínú àwùtọ̀ wọ̀nyí 400 ni. Má bí mi léèrè pé èlò tó ní ẹ dákun ṣó lè dín kò dín kankan 400,000 naira níṣẹ́ ọ̀hún. Ṣùgbọ́n tó o bá lò ó, wàá yẹ Elédùmarè lógo. Pè wá sórí nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí 090 65 63 6184. Àlàáfíà.